Okay, ladies and gentlemen, welcome to Killer Race. My name is Arodu Oji Galbe. I'm a lowo Duraji fake Shay. I'm a gbogbo I come out gbogbo my fair. I just got back from the United States of Owijebu. Èmi náà ni ọmọ bàbá kan mi tútù tí Johnny Fàìfàì. Aya fẹ́ ta wó lérin ọmọ bá rí jẹ àwọ̀ lámọ̀. Mo kí wa káàbọ̀ sórí ètò Killer Race fún ti ọ̀sẹ̀ yìí. Nuwa Media. Today they do me somehow but I go try gather am because wetin happen go be like say he strong small. Okay, kí ló ṣẹlẹ̀ gangan but kí n tó sọ kí ló ṣẹlẹ̀ ṣé mọ̀ wípé lórí Killer Race ni àtijọ́ máa ń gbé ìrírí ayé yẹ̀ wò àtàwọn kàyéfì kankan tá a gbọ́ tí ó ṣẹlẹ̀ sí wa àbí tí wọ́n sọ fún wa àbí tá a fojú rí ní àjọ máa ń fi ọ̀rọ̀ jomi tó ro ọ̀rọ̀ lé lórí ká ba lè kọ́ ara wa ní ẹ̀kọ́. Iléeṣẹ́ wa tó ń gbé ètò Killer Race jáde ní Nuwa Media. Nuwa Media jẹ́ iléeṣẹ́ kan pàtàkì tó ń fọ́n rere èdè, àṣà, ìṣe àti ẹ̀sìn Yorùbá ká ilé ká oko. Bẹ́ẹ̀ náà la máa ń fọ́n rere àwọn ọmọ wa tó ti làmìlaka káàkiri orílẹ̀-èdè àgbáyé. For clarity, because lẹ́kọ̀ọ́ ìmọ̀ sọ̀rọ̀ bí Americana, màá tuntun sọ wípé èmi ni tí ní tòótọ́ Àròdú Òjígọ̀bì. Fún ti ọ̀sẹ̀ yìí, àwọn lọ́kọ-láyà kan ni mo mú ọ̀rọ̀ wọn wá fún wa. Ṣé ni a jókòó tí à ń ta ayò ọlọ́pọ́n. Kì í ṣe pé mo mọ̀ ọ́ ta náà, olódo ni pàdí yín, kì í ṣe pé mo mọ̀ ọ́ ta, but mo ṣáà kàn máa fẹ́ ń pawọ́dà any which way. Èmi ò ń gba betting, mi ò dẹ̀ ń ṣe betting, so kò kàn mí bó win, kò dẹ̀ kàn mí bí mo lose. Kí n ṣáà ti gba tẹ́gùn ká ti pariwo lé ara wa lórí ni. And as always, mo ní Pepsi mi ní ẹ̀gbẹ́, mo bá ń lo Pepsi yẹn lọ, ìyẹn tutù gan, mo ti dà sínú water flask mi níbi tí mo ti ṣètò àwọn yìnyín ìyẹn ice block sí inú ẹ̀. Ìyẹn ṣá ni à ń ta lọ tí à ń ta bọ̀ ni mo rí arákùnrin kan ní àdúgbò tá a jọ jẹ́ ọ̀rẹ́ ló bá sáré kìtìkìtì. Àròdú. E get one matter I wan tell you, I get wetin I wan tell you. Mo ní kí ni matter, kí ni wetin ten tell me. Ó ní ó mọ nǹkan tó ń ṣẹlẹ̀, you know as e dey be. Mo ní kí ló ṣẹlẹ̀. Ó ní ṣé o mọ Professor Lágbájá àti Professor Mrs. Mo ní bẹ́ẹ̀ ni mo mọ̀ wọ́n, kí ló ṣe wọ́n. Ṣé pé nǹkan burúkú ó ní ká ní nǹkan burúkú yẹn ṣẹlẹ̀ tán ni ní ariwo ìbápọ̀. Mo ní kí ló ṣẹlẹ̀. Ló bá ní Professor Mrs. ni wọ́n lọ sí party ní bíi 2 days before ọjọ́ tí òun wá bá mi yẹn. Ó ní wọ́n lọ sí party tí Professor Mrs. lọ ni wọ́n ti fún wọn ní ohun àmúrelé ìyẹn àwọn souvenir. Àmọ́ ní souvenir tí wọ́n fún Professor Mrs. yẹn, àwọn ọ̀bẹ tí wọ́n rà láti ìlú òyìnbó, sẹ́ẹ̀tì ọ̀bẹ ńlá kékeré tó fẹ́ pawọ́lé, wọ́n ṣàtòrà wọn lọ sí bíi 6 ló wà nínú páálí yẹn. Bí Professor Mrs. ṣe dé ilé, Professor Mrs. fẹ́ wò bóyá ọ̀bẹ mú, àwọn ti já páálí yẹn. Tó bá dẹ̀ ti já páálí yẹn, ṣe ni gbogbo ọ̀bẹ yẹn máa ń dà sílẹ̀. So àwọn ọ̀bẹ yẹn wà ní orí bẹ́ẹ̀ tí Professor Mrs. táwọn yẹn ṣe ń bọ́ aṣọ lọ́wọ́ tó ń wo gèlè tó ń yọ abẹ́rẹ́ mọ̀ páwọn obìnrin ọlọ́mọdé àní problem àbáwá wé gèlè bá ọlọ́run mo yẹ èso tí a máa fi dì mú torí kó má dànù. Àwọn èso yẹn ni Professor Mrs. jókòó tì, ìyẹn pin, kì í ṣe bí ìṣó 12 inches o, ni mọ́mì jókòó tì tí wọ́n ń yọ. Professor kẹ̀dẹ̀rẹ́ àwọn yẹn àlàyé tualè 100 fẹ́nìkan, 10 fingers 5 toes, transformer fáwọn tí ò níná, òun lọ̀rọ̀ Professor. Àwọn yẹn ń ṣègò láyé, wọ́n máa ṣègò bàjẹ́, wọ́n máa mu ọtí yẹn gidi, wọ́n á mu tí ẹ̀ tó wọ́n á yó. Gbogbo ọmọ tí Professor bí abàdàn bá lè máa kí wọn ẹ káàárọ̀, ẹ káalẹ́, ẹ káàsán, orí àwọn pé wọ́n ṣàmọ̀ orú àwọn kan bẹ́yẹn. Ẹ̀yin tèmi, ọ̀rẹ́ mi tó wá rojọ́ fún èmi gbéke yíde, ẹ̀wọ̀n kó ti ríyàn fẹjọ́ rò ni ó bá ní ìgbà tí Professor dé, Professor ti wà lẹ́rẹ̀ẹ́, wọ́n ti bàjẹ́ gan, wọ́n ti ṣègò, ara ti kún fọ́fọ́. Wọ́n ní bí Prof ṣe ń bọ̀, Ọlọ́run ló mọ ẹni tó tẹ bọ́tìn tí ó dà lára Prof kí Prof tó wọnú ilé. Bọ́ ṣe ń gbé ojú pípọ́n ìbọn báyìí, okùn mẹ́rin torí bọ́ gbó ojú ẹkùn pọ́n ìrù ẹkùn le. Tó máa dé yàrá Professor Mrs. báyìí, àlàyé kan fa belt yọ ni bó ṣe bẹ̀rẹ̀ lílù pẹ̀lú Professor Mrs. Ṣé mọ̀ pé national anthem ni wọ́n pe ká máa lura wa láàrin Professor àti Professor Mrs. National anthem ni wọ́n ní wọ́n lè ṣe kó máa kọ́, wọ́n máa ń ba ara wọn jẹ́ tó máa ń lura bọ̀ tí alẹ́ ọjọ́ yẹn ó wá fẹ́ pin Professor Mrs. ní ẹ̀mí. So ibi tí ó ti lu Professor Mrs. tí Professor Mrs. ṣubú sí,
orí bẹ́ẹ̀dì ọwọ́ tí Professor Mrs máa mú sórí bẹ́ẹ̀dì báyìí ọ̀bẹ lọ́mú gbígbé tó gbé báyìí wọ́n kàn gbé fún prof ní ibì kan bíbá díẹ̀ tíntín báyìí ni ó fi yẹ̀ kúrò níbi kí la máa pè ní ìsìn okùn tó ń gbé ẹ̀jẹ̀ tó jẹ́ major okùn, that's the major vein tó ń gbé ẹ̀jẹ̀ lọ sínú heart bọ́ sí láti inú ara. Òun ni ọ̀bẹ yẹn ìbá bọ́ sí orí ẹ̀, ká ló bọ́ sí orí ẹ̀ ni professor a máa gba wọ́n ti máa kọrin kiri ìlú báyìí pé ilé ló lọ tààràrà bàbá rẹ̀ ilé o ilé ló lọ tààràrà. So Ọlọ́run ṣàbá wọn ṣe torí hospital kan ò jìnnà sí ilé wọn, ibẹ̀ lọ sáré ru prof lọ tí wọ́n bá bàbá dóòlà ẹ̀mí wọn. Ṣùgbọ́n ẹ̀yin tèmi ṣó gbọ́dọ̀ dé àyè yẹn? Ṣé a gbọ́dọ̀ máa lura wa bára wa jà? Ṣebí tí iná ò bá wọ̀ kálukú á yà fúnra wọn kó gbà kó dìjà ni mo gbọ́. Ọkọ á máa lu ìyàwó náà ẹ má jẹ́ kí èmi dájọ́, ẹ jẹ́ kí n fílẹ̀ fún yín. Tó bá jẹ́ ẹ̀yin ni wọ́n sọ irú situation yẹn fún yín, kí ni àmọ̀ràn àbí ohun tí ẹ fẹ́ wí tí ẹ fẹ́ sọ nípa nǹkan yìí láti fi kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́? Mo fi sílẹ̀ fún wa ká ẹ fi ṣọwọ́ sí wa lórí ìtàkùn wa gbogbo lórí ayélujára lórí Facebook, Instagram, TikTok, YouTube àti Threads. A wà gẹ́gẹ́ bí Nuwa Media Official. Tẹ́ bá dẹ̀ fẹ́ ẹ lè ṣe sí wa náà pẹ̀lú email nuwamedia@gmail.com. Ẹ dẹ̀ lè tẹ àtẹ̀ránṣẹ́ àbí kẹ́ ẹ pè wá àbí kẹ́ ẹ bá wa chat lórí WhatsApp lórí nọ́mbà wa tẹ́ ń wò ní orí ẹ̀rọ yín. Tẹ́yin náà bá dẹ̀ ní àwọn nǹkan tí ẹ fẹ́ ká bá yín gbé sí afẹ́fẹ́ kí àwọn èèyàn lè là yín lọ́yẹ̀ nípa ẹ̀, ẹ fi ránṣẹ́ sí wa. Gbogbo ẹ̀ náà la máa ṣe tí ó máa tẹ́ yín lọ́rùn. Mi ò tí ì pa orúkọ mi dà o. Àròdú Òjìgọ̀bì ọmọ wọn ló wo òdùrú ajífẹ́ pé ṣeré ògbógbòǹdù ẹ̀kọ́ ọmọ ògbógbò máa fíran ọmọ yẹ̀pọ̀yẹ̀kùtẹ̀ ó lóun bó nílé ìtúṣọ́ mátàmátà àwọn ará másán èjì ọkọ̀ tó ń pè tèmi rẹ̀ ọmọ bá ríjà àwọ̀ láàmọ̀ aya afẹ́tawó lè rìn ọmọ bàbá kan omi tútù tí jó ní fàìfàì. Àlàáfíà o. Nuwa Media.